Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, August 6 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ohun tí a wí lánàá, ohun náà ni yóò ṣẹ mọ́ yín lára lọ́jọ́ tòní o. Ọ̀rọ̀ owó báyìí náà ló sì máa bá yín, tó sì ṣeéṣe kọ́nà owó ṣí fún yín dáadáa lọ́jọ́ tòní, láti rí dájú pé àṣìfù kan dáadáa lọ́jọ́ tòní, wá ṣeéṣe lọ́jọ́ tòní, káwọn èrò kan wá sọ sí yín lọ́kàn bí ìgbà pé jẹ́ kí n wá gẹ̀ẹ́sẹ̀ sí ara mi, jẹ́ n plan life mi, àwọn kan oní ò necessary kí n fowó ṣe lásìkò yìí, àwọn kan ló necessary, nǹkan kan lè ṣẹlẹ̀ tó lè fẹ́ push yín láti àwọn èròǹgbà yìí, tó sì jẹ́ pé ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀, kẹ́ lè mọ̀ nǹkan tó tọ́ láti kówó lé lórí àti nǹkan tí ó tọ́ láti kówó lé lórí lásìkò yìí ni. Ó dára kẹ́ farabalẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára kó má jẹ́ pé ẹ máa ní money leakage lásìkò yìí. Àwọn owó kan wà tó ṣe pé kò necessary, tó ṣe pé ẹ máa fẹ́ ná lásìkò yìí, ṣùgbọ́n tó ṣe pé ọpọlọ yín ló máa pè yín padà gbé láwájá. Má jẹ́ kí n ṣe báyìí o, jẹ́ n ṣe báyìí, jẹ́ n ṣe báyìí kó lè rí báyìí. Ó dára kẹ́ fowó pamọ́ fún ìlú ọjọ́ iwájú, dára ju kí ẹ náwó dànù lórí àwọn kan tí ò wọ́ tiẹ̀ lọ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, kọjọ́ tòní lé lọ dáadáa. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Mustard jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé gbogbo ìròyìn yín láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kí ó dàbí ìgbà kó máa kásẹ̀ ńlẹ̀, tó ṣe é pé ó ṣeéṣe kí ẹ tún sún síwájú sí lọ́jọ́ tòní nínú ipò, kẹ́ tún sún síwájú sí nínú ọgbọ́n nínú òye lọ́jọ́ sí tòní. Yẹn ní ìjọjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ rí àǹfààní látara fámílì lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Àǹfààní kan lè wọlé látọ̀dọ̀ fámílì lọ́jọ́ tòní, tàbí kẹ́ nínú ilé yín gangan kẹ́ rí àǹfààní kan yẹn, tàbí kẹ́ rí nǹkan ìdùnnú, kẹ́ rí nǹkan ayọ̀ látọ̀dọ̀ mọ̀lẹ́bí kan tàbí láti ara ẹni tẹ́jọ́ ń gbélé ní ọwọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá dàbí àwọ̀ láàrin èèyàn àtẹni tẹ́jọ́ ń gbélé láti jọ́ mẹ́ta, gbogbo ẹ máa kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú mọ́, tí gbogbo ẹ máa rọlẹ̀ lọ́jọ́ ti tòní. Lọ́jọ́ ìtújọ́ tó ṣe é pé látòwúrọ̀ kùtù títí dàṣálẹ́ gbọ̀n ìbáṣepọ̀ yín àti àwọn alásùnmọ́ yín á wọnú ara dáadáa. Ọ̀rọ̀ sísọ báyìí kò ní tàsí ẹnu yín rárá o, ẹ̀rọ ẹnu yín máa dùn, á tòrò alárin lọ́jọ́ tòní. Oyin á kán sí yín lórí ahọ́n lọ́jọ́ tòní, tó ṣe é pé àwọn èèyàn á nífẹ̀ẹ́ tí bí ẹ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, wọ́n nífẹ̀ẹ́ tí bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní. Ọpọlọ yín á sì jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, tó ṣe é pé ó ṣeéṣe kí oore wọlé láti ibikíbi, pàápàá látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Ó ṣeéṣe kẹ́ rí àwọn àǹfààní kan lára wọn lọ́jọ́ sí tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní gbogbo àǹfààní ájẹ́ tó ṣe é pé ájẹ́ tó máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé tí yín gangan ni. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́, iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan tó dàbí ìwòyíwò yìí tó peléke lọ́kàn yín látàná òde ó ṣeéṣe kó padà rọlẹ̀ díẹ̀ lọ́jọ́ sí tòní o. Torí bọ́jọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ máa fẹ́ máa let's go àwọn èròǹgbà kan tí ó tọ́, àwọn èròǹgbà tí ó tọ́ tí ń wá sínú ọkàn yín láti bí àná, tó ṣe é pé ó ń disturb mind yín, ó ṣeéṣe kẹ́ rí solution sí lọ́jọ́ tòní. Èyí tó dára jù tó jájú náà ni kẹ́ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí. Ohun rere tó ń sọ sí yín lọ́kàn kẹ́ gbọ́, ohun burúkú èyí tó ń sọ sí yín lọ́kàn kẹ́ rè búkọ̀ pátápátá. Fi kẹ́ mọ̀ dájú pé tibitire la dálé ayé, ìgbà mi ọkàn èèyàn máa sọ ìkọ́ dáadáa, ìgbà mi ìṣeré ọkàn èèyàn máa rèrò burúkú. Ẹ rí dájú pé jìnnà sí èrò burúkú pátápátá. Ó dára púpọ̀ kẹ́ sùn níbi tó mọ́lẹ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni kí ó dára kẹ́ sùn ní òkùnkùn. Bákan náà sì rí kò dára kẹ́ rìnrìn òru lọ́jọ́ tòní rárá. Ọjọ́ ìwájọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ fi gbé ìgbésẹ̀ kan tó sì ẹjọ́ mọ́ spirituality, látàrí ń pè ní dára láti fi ṣe gbogbo nǹkan tó jọ mọ́ cleansing pátápátá, torí ó ṣeéṣe kí gbogbo cleansing tẹ́ bá ṣe lénìí kó fọ gbogbo ohun bí ara ẹyin kó fọ dànù, kó fọ sígbó. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ṣe cleansing náà tán, kẹ́ wá ṣe prayer fún nǹkan rere, tàbí kẹ́ tẹ́ bá ṣe prayer ẹ kọ́kọ́ ṣe prayer ṣẹ́gun dáadáa náà, kẹ́ ṣẹ́gun, tẹ́ bá ṣẹ́gun tán kẹ́ wá ṣe prayer oore tí ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ Olódùmarè ọba tó dá yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, tẹ́ bá mọ̀ lọ spiritually, ẹ fẹ́ ní ṣe prayer lórí gbogbo nǹkan tó ń dùn yín lọ́kàn pátápátá. Bákan náà sì rí ẹ rí dájú pé ẹ hùwà pẹ̀lẹ́ láwùjọ,
ẹ wà bí àwọn èèyàn Ọlọ́run lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ bínú àbíjò ẹ jìnnà sí mood swing pátápátá lọ́jọ́ tòní tó rárá lè máa kan yín bákan torí àwọn kan míì tó dì sí yín lọ́kàn tó ń dún mọ̀wòrò lọ́kàn yín tó ṣe pé ẹ fi bẹ́ẹ̀ tí clarity rẹpẹtẹ nípa ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tòní dára púpọ̀ kẹfọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe àwọn kan tí ò bá necessary mọ̀ tẹ́ ẹ̀ wò pé wà yìí ò dára ẹ jìnnà sí pátápátá èyí tó bá jẹ́ pé ètò ṣe kókó tẹmọ̀ pé tí n bá ń ṣe ámúlọ síwájú wá òun ni kẹwàá falẹ̀ mọ́ lọ́jọ́ tòní kí ni lílọ bó ṣe yẹ kó lọ ṣẹ̀yìn á lọ dáadáa bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára èrè owó lè wọlé fún yín lénìí kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 9 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ omi agbára kánsà tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú ọjọ́ oríire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní kan látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí tàbí ọ̀rẹ́ tàbí alásùnmọ́ yín tàbí àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé support tó máa fún yín á jẹ́ tó ṣe pé amúnú yín dùn amára yín yá gágá ẹ̀yin fúnra lára yín gan ó ní nǹkan kan tẹ́ máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ tòní tó ṣe pé ó lè jẹ́ advice lè máa fún wọn tó ṣe pé advice máa múnú wọn dùn tó sì ṣe kẹ́yìn náà rí ìwọ́dù láti bẹ̀ èyí dára láti fi ṣe nǹkan tó jọ mọ́ teamwork ẹ fi connect pẹ̀lú àwọn èèyàn dáadáa nǹkan tẹ́ ní ẹ fún àwọn èèyàn bí ẹ̀bùn ọ̀rọ̀ ẹnu sísọ àtọpọlọ pípé tẹ́ ní ẹ fi jẹ́ kí àwọn èèyàn jàǹfààní ẹ̀ dáadáa lọ́jọ́ tòní ẹ sọ̀rọ̀ tá mára àwọn èèyàn yá gágá ẹ dáwàdà ẹ dáwẹ̀kẹ́ kẹ bá àwọn èèyàn lẹ́yìn dáadáa lọ́jọ́ tòní ṣíṣe eléyìí máa jẹ́ káwọn èèyàn tún láìkì yín dáadáa sí á jẹ́ kẹ́ lẹ́wọ̀n fẹ́ dáadáa sí tó sì ṣe kẹ́rọ opportunity látara gbogbo eléyìí ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ẹ máa rà dúró tì tẹ́yìn fẹ́ àwọn èèyàn máa dúró tì yín ẹ̀yin náà dúró táwọn èèyàn gbogbo àwádùn ìgbà lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí dààmú àwọn èèyàn tó lólùfẹ́ á dára àwọn èèyàn àtàwọn ọ̀rẹ́ yín á dára àwọn èèyàn àtọ̀gá ń biṣẹ́ á dára gbogbo àdún ìgbà lọ́jọ́ ti tòní iṣẹ́ wa lọ dáadáa iye owó náà sì máa wọlé fún yín lénìí dark green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ oríire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín o ọjọ́ tó dára ló jẹ́ fún yín láàyè iṣẹ́ látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín ó ṣeéṣe kí ó fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹrọ́nà àbáyọ tẹ máa ní sáwọn ìṣòro kankan lọ́jọ́ tí tòní tó ṣe pé àtúmọ̀ kọ̀ọ̀kan yín balẹ̀ pẹ̀sẹ̀ kò ní sí ìlà ìlò kò ní sí wàhálà rẹpẹtẹ tẹ bá ń jáde lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ múra dáadáa kí ẹdùn rí lójú ló dára kẹ fọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe níbi iṣẹ́ ẹ wulẹ̀ falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa tẹ bá yìí fẹ́ lọ́mọ̀ṣẹ́ sí dáadáa lọ́jọ́ tòní lẹ ṣe máa ráǹfààní àtòrè gbámú sí ọjọ́ ìjọ tó ṣe pé gbogbo nǹkan yá dùn yàn gbà gbogbo nǹkan yá máa lọ dáadáa ní àyè iṣẹ́ ẹ falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa àwọn nǹkan tó ṣẹlẹ̀ lánàá ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kí ó kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní àwọn stress ibi iṣẹ́ àná ó ṣeé ṣe kí ẹ ráǹfààní àti mójútó lọ́jọ́ tòní àwọn nǹkan tó ta yín pàdánù lánàá ó ṣeé ṣe kí ẹ rọ́nà tẹ́ fi gbà mẹ́ǹdẹ̀ lọ́jọ́ tòní tí gbogbo àfikún nínú ọkàn yín ọ̀pọ̀lọpọ̀ yín lánàá àwọn nǹkan míì wà tó ṣe é pẹ́ sọnù bóyá owó ni bóyá fóònù ni bóyá nǹkan míì ni ṣùgbọ́n gbogbo ẹ̀ nǹkan máa padà rọlẹ̀ lẹ́ni máa padà dára tó ṣe pé reputation yín tún máa ga ọjọ́ tòní ó dára kẹ́ gẹ̀ẹ́sẹ̀tì àwọn kankan ẹ ronú jinlẹ̀ nípa àwọn kan tẹ́yìn fúnra lára yín ṣe bóyá láàyè iṣẹ́ ni àbí nǹkan tí iṣẹ́ yín fẹ́ àti nǹkan tó yẹ kẹ́ yọ kúrò ẹ plan ẹ̀ lásìkò yìí pé eléyìí mi ìfẹ́ mọ́ eléyìí ni mo tún fẹ́ fún dàgbàsókè ayé mi ẹ plan ẹ̀ lásìkò yìí kí gbogbo ẹ lè gún régé iṣẹ́ yín á wà lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó náà lè wọlé fún yín lénìí kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ dùnú ọjọ́ oríire báyìí ló jẹ́ fún yín o ọjọ́ tó ṣe é pé ẹ máa rí nǹkan dùnú láti òwúrọ̀ sí di àṣálẹ́ ọjọ́ tòní ní opportunity àtọ̀nà yíjìn opportunity ilẹ̀ òkèèrè ó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tí tòní o a sọ bẹ́ẹ̀ lánàá àwọn míì àrí ìfà tí wọ́n lánàá jẹ́ èní gangan ni main day tó ṣe é pé ìfà lè wọlé láti ilẹ̀ òkèèrè fún yín ẹ lè gbọ́ ìròyìn ayọ̀ kan lórí òkèèrè tó ṣe é pé amúnú yín dùn amára yín yá gágá dáadáa bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa láwọn kankan tó ṣe é pé ẹ máa fẹ́ let's go pátápátá tó sì jẹ́ pé let's go àwọn nǹkan wọ̀nyí á bí kí nǹkan yín tún dàgbà sókè sí dáadáa iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn àgbà tí yín púpọ̀ lọ́jọ́ tòní àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ lára káàkiri ibikíbi tẹ́ bá lọ lọ́jọ́ tòní púpọ̀ nínú yín sì rèé a ṣe ń bí ìgbà pé kẹ́ jáde a ṣe ń bí ìgbà pé kẹ́ rìnrìn àjò tàbí kí ìrìn àjò kan fẹ́ wọlé fún yín lásìkò yìí ìrìn àjò tó bá wọlé fún yín lásìkò yìí ìrìn àjò oríire ni ìrìn àjò fọkànbalẹ̀ ni púpọ̀ ní lọ́jọ́ tòní connection máa wáyé láàrin èèyàn àtàwọn tó ṣe pọ̀nà wọn jìn sí yín tó ṣe pé tó yẹ mẹ́ta tẹ́ ti sọ̀rọ̀ bákan náà sì rèé ohun tẹ́ ti ń retí látijọ́ pípẹ́ ó possible kí nǹkan náà fẹ́ tó yín lọ́wọ́ lásìkò yìí ní pàtàkì jùlọ ẹ wòye sí ìgbésí ayé yín dáadáa àwọn kan wo ló ń fa ìfàsẹ́yìn fún yín àwọn kan wo lẹ ní láti lé fún ìlọsíwájú ọwọ́ ọ̀lẹ́ ọjọ́ tòní jẹ́ àsìkò tó ṣe ń pò dára púpọ̀ fún yín tó jẹ́ àsìkò oríire fún yín ẹ̀yin láti rí dájú pé ẹ gẹ̀ẹ́sẹ̀tì àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó bá yẹ kẹ́ mú kúrò nínú ìgbésí ayé yín tó ń di yín lọ́wọ́ ẹ mú kúrò ìbàjẹ́ èèyàn kan ni ìbàjẹ́ nǹkan mí ni ẹ mú kúrò ẹ rí dájú pé ẹ tún wá ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ bá wá lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o àwọn kankan máa wà tẹ́ máa mọ̀ dáadáa lọ́jọ́ tòní tó sì máa gbé yín dìde
tá a fún yín ní àǹfààní àti ṣe correction àwọn kankan nù gbèsè ayé yín téyì tí máa jẹ́ kí gbogbo ẹ̀ balance fún yín iṣẹ́ yín á lọ dáadáa lénìí torí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín torí ẹ máa wà very brilliant yín sì rí ó máa jẹ́ nǹkan tó ṣe pé á ran atmosphere yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní bá ṣe pé yín àtolólùfẹ́ yín á dára ire wá wọlé fún yín lénìí lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí nọ́mbà 5 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ márùn-ún fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ìbáṣepọ̀ ẹ̀yin àti àwọn tó ṣe é pé rọ̀gbà yín ká ìbáṣepọ̀ yín máa wà òkè dáadáa pàápàá ẹ̀yin àti olólùfẹ́ yín ẹ̀yin àti èèyàn kan jẹ́ lọ́jọ́ ṣe nǹkan kan papọ̀ lọ́jọ́ tòní tí nǹkan náà máa tayọ tí nǹkan náà àbíire lọ́jọ́ tòní ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ọ̀rọ̀ gbèsè ayé yín máa gba kí ẹ ronú àwòjinlẹ̀ lé lórí ìrònú àwòjinlẹ̀ sì rèé ó ṣeé ṣe kó fẹ́ mú nǹkan kan jáde tó ṣe é pé nǹkan náà sì máa ran láìfù yín lọ́wọ́ dáadáa ẹ wo láìfù yín dáadáa ẹ wòye sí nǹkan tó ṣe é pé ẹ nídìí mọ́ àti nǹkan tó ṣe é pé ẹ fẹ́ fún ìdàgbàsókè ayé yín tó bá yẹ pé èèyàn àti nǹkan lẹ́jọ́ ń dà kankan papọ̀ ìbáàjẹ́ ìrìn àjò ìfẹ́ kan ni ìbáàjẹ́ bísínẹ́sì kan ni tó ṣe pé wá wọ̀ pé gbogbo ẹ̀ wàhálà ní látijọ́ mẹ́ta gbogbo ò tiẹ̀ yé mi mọ́ ẹ rí dájú pé ẹ fà sẹ́yìn díẹ̀ kẹ́ wò kọ́ tẹ́ fẹ́ ṣe láti fi balance situation bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín ọkàn yín lè gbọ́ bẹ́ẹ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní bí ìgbà pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí kọ́ ni kí n ṣe ẹ máa feel negative bákan torí bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì yẹ kówó wọlé fún yín dáadáa lásìkò yìí ẹ̀yin tó bá ṣe pé ẹ wà spiritually strong dáadáa possibility wà kó ṣe é pé àwọn ọ̀rẹ́ tó yẹ kó wọlé fún yín lè ní àdàbí ìgbà pé ó ń lọ tíkẹ́ ẹ̀yin tẹ̀sí wà spiritually strong ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ̀ṣọ́ ni bá ṣe ẹ̀ṣọ́ ni bá dòwò pọ̀ èní ò dára rárá láti fi báyàn tó sódòwò pọ̀ rárá ẹ má bẹnikẹ́ni dà kankan papọ̀ rárá lọ́jọ́ tòní kéènì lọ bó ṣe yẹ kó lọ ẹ rí dájú pé ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ẹ̀fẹ̀ àwàdà àti ẹ̀rín ẹ calm ẹ má gbé ojú líle àbí èròkèrò lọ bẹ́nikẹ́ni ẹ má rí èròkèrò sẹ́nikẹ́ni lọ́jọ́ tòní ẹ sì má rí èròkèrò sí ayé rárá ẹ clear mind yín kẹwàá positive minded kéènì lọ bó ṣe yẹ kó lọ iṣẹ́ á lọ dáadáa lénìí bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní deep pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ó ṣeé ṣe kẹ́ rí àwọn àǹfààní kan jẹ látara olólùfẹ́ yín lọ́jọ́ tòní wọ́n máa fìfẹ́ hàn sí yín dáadáa lénìí o àárín èèyàn àti olólùfẹ́ yín á gúnrégé dáadáa lọ́jọ́ tòní tó bá ṣe é pé àwọn kankan ti ń wáyé bí àwọ̀ láàrin yín méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ení gangan nìkan náà máa yanjú tó ṣe é pé ẹ máa mọ̀ tún yàtọ̀ sósì ẹ máa mọ̀ pé nǹkan bá ìyàwó mi ò fẹ́ nǹkan bá ìyọkọ mi ò fẹ́ tẹ máa fẹ́ let's go àwọn kankan láti lè create balance láàrin yín méjèèjì láti lè create ìfẹ́ àti ìfọkànbalẹ̀ láàrin yín méjèèjì ìbáṣepọ̀ yín àtẹni tó dàbí ọ̀gá yín abẹ́ni tẹ bá jọ ń dà kankan papọ̀ náà ìbáṣepọ̀ yín máa dára lọ́jọ́ tòní ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ kẹrí dájú pé ìfẹ́ hàn sí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ yín pátápátá pàápàá ẹni tẹ́ ẹ̀ ń fẹ́ gangan ìfẹ́ hàn sí wọn dáadáa ọjọ́ ìjọ tó ṣe pé ìfẹ́ ní kẹ́ ẹ lò tẹ́ bá ti lo ìfẹ́ gbogbo nǹkan yá lọ dáadáa gbogbo nǹkan yá dùn yín gbà iṣẹ́ yín gan lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ìrèwọ́ gan lè wọlé fún yín lénìí látara lílo ìfẹ́ ìfẹ́ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ ti tòní ẹ take action láti pa àwọn nǹkan tó ṣe pé ẹ̀ ń ṣe tó ṣe pé ó ṣàkóbá fún marriage yín tó ń ṣàkóbá fún relationship yín láti parun pátápátá ẹ sì take action láti rí dájú pé àwọn nǹkan tí ẹ máa ṣe tó ṣe pé bí kí marriage yín balance kí gbogbo ẹ lọ dáadáa kẹbẹ̀ sí gbégbèsè bí ìṣèjẹ́kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé ó ṣe ṣe kí púpọ̀ nù yín kẹfẹ́ busy pẹ̀lú one or two bẹ́ẹ̀ sì ni àìlera díẹ̀díẹ̀ lè fẹ́ jẹyọ lọ́jọ́ tòní ṣùgbọ́n tẹ bá ti rí dájú pé fókọ̀s lórí ìlera ara yín tẹ rí dájú pé ẹ̀ ń kẹ́fín àìlera tẹ̀sí mójútó ní kíákíá kò ní sí wàhálà ìlera ara yín ò ní dá yín gúnlẹ̀ rárá lọ́jọ́ tòní láṣẹ Ọlọ́run ọba ẹ wá rí dájú pé fókọ̀s lórí àwọn area life yín tó ṣe é pé ó dàbí ìgbà pẹ́ ti fìsí jù kẹ́ withdraw níbẹ̀ kẹ́ wá fìsí ibòmíì tó ṣe é pé ó dàbí ìgbà pé ó ti mẹ́hẹ bóyá bẹ ṣe ń ṣiṣẹ́ yín tẹ́lẹ̀ bóyá àwọn kankan lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú life yín bóyá àdàgbàsókè iṣẹ́ yín lẹ máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú life yín tó ṣe pé tí neglect nǹkan tó jọmọ́ ti family responsibility ẹ rí dájú pé balance gbogbo ẹ̀ lọ́jọ́ tòní kí gbogbo ẹ̀ lè balance ọ̀pọ̀ ní lọ́jọ́ tòní ẹ máa ní ọpọlọ àti organize nǹkan àti fètò sí nǹkan tí kan á sì lọ dáadáa tí gbogbo àti gùn régé ẹ rí dájú pé fètò sí gbogbo nǹkan yín lọ́jọ́ tòní kí gbogbo ẹ̀ lè rí bí ẹ ti ṣe ń fẹ́ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní gbogbo iṣẹ́ tó bá ti wọlé lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mójútó ẹ má procrastinate ẹ má sọṣẹ́ dọ̀la ẹ má fiṣẹ́ dọ̀la rárá ẹ rí dájú pé wà well focus lórí nǹkan kíkan tẹ́ bá ṣe lásìkò yìí ìdíṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ iṣẹ́ sì lògùn ìṣẹ́ ẹ rí dájú pé focus lórí iṣẹ́ yín kẹ́ lè rí àǹfààní àti àṣeyọrí gbámú ọjọ́ tòní á wá lọ dáadáa bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára ìrì owó náà wọlé fún yín lọ́jọ́ ti tòní wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí
aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé ẹ máa rí dùnú, ẹ máa rí ayọ̀, ẹ máa rí ire dáadáa látọ̀nà jíjìn. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín, wọ́n á fẹ́ràn yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn bí ìgbà pé kí wọ́n bá yín ṣe, àwọn èèyàn bí ìgbà pé kó bá yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa gbúrò kèrè, ẹ máa dùnnú, ẹ máa gbúrò kèrè, ẹ máa yọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tún jọ́jọ́ tó ṣe pé ògbọ̀n pé kan tẹ bá gbé lẹ̀ pátápátá ní iṣẹ́, nǹkan náà lọ bó ṣe kú lọ. Kò ní sí ní rárá lọ́jọ́ tòní, kò ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín báyìí ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa ṣe, tó sì jẹ́ pé gbogbo nǹkan tá múnú yín dùn tá máa yọ yín fún báyìí náà lẹ́ẹ̀ máa ṣe lọ́jọ́ sí tòní. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ wo lè gbésí ayé yín dáadáa. Ẹ wà àyè tí nǹkan ti mẹ́hẹ, ẹ wà nǹkan tó dàbí ìgbà pé ó mú ọ̀tá yín banújẹ́, ẹ wà nǹkan tó dàbí ìgbà pé kò wà òkè tó, ẹ wá gbogbo ẹ fẹ́ wà òkè, tàbí kẹ́ darí prayer lọ sápá abẹ yẹn, kẹ́ rí dájú pé ṣe prayer sápá abẹ yẹn dáadáa. Gbogbo nǹkan kí nǹkan tó dàbí ìgbà pé kù díẹ̀ káàtó nú gbésí ayé yín, k'Olódùmarè Ọlọ́run bá kó bá yín ṣe kí gbogbo ẹ̀ níyanjú. Ọjọ́ tòní sì jọ́jọ́ tó tún ṣe pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa wà òkè dáadáa. Ẹ sì máa rí àwọn opportunity bí owó àbáwọn àǹfààní míì látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Púpọ̀ nínú náà sì ó ṣeéṣe kí nǹkan kan fẹ́ gbé yín rìn àjò díẹ̀ lọ́jọ́ tòní. Travel náà sì lè jọmọ́ ti iṣẹ́ tàbí nǹkan míì lọ́jọ́ sí tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú pé ẹ focus lórí life yín. Ẹ má fi àyè gba eré ju bó ṣe yẹ lọ. Ẹ fàsìkò yìí, ẹ lọ opportunity àsìkò yìí láti ṣàwọn àtúnṣe ìgbésí ayé yín. Ìdùnnú yín kó má jẹ́ V1 àsìkò jójoojúmọ́. Ẹ rí dájú pé ṣe prayer lórí eléyìí, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire wá wọlé fún yín lọ́jọ́ tòní. Creativity yín máa jẹ́ káwọn èèyàn gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ tòní á dára púpọ̀ púpọ̀. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa rí dùnnú, ẹ máa rí ayọ̀ látara mọ̀lẹ́bí. Àwọn nǹkan tó dàbí iṣu inú ilé látijọ́ mẹ́ta gbogbo máa kásẹ̀ ńlẹ̀, kò ní fi bẹ́ẹ̀ sí wàhálà láàrin èèyàn àtẹnitẹ́jọ́ ń gbélé, àbárin èèyàn àtọkọ, àbárin èèyàn àti mọ̀lẹ́bí kankan lọ́jọ́ tí tòní. Àárín yín máa wọlé gúnrégé dáadáa ni. Ẹ̀yin fúnra lára yín máa fẹ́ mọ boundary yín, ẹ máa fẹ́ ní pé o kò ní jẹ́ ti bàbá àtọmọ kó máa láàlà. Ẹ máa fẹ́ set àwọn boundary kan lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ realize àwọn mistake ẹ̀yin fúnra lára yín lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ mọ àwọn nǹkan tó yẹ kí ẹ pàtì àtàwọn tó yẹ kẹ́ bá ṣe nínú mọ̀lẹ́bí, àbáwọn nǹkan tó yẹ kẹ́ ṣe nínú ilé tí ilé yín á fi tò lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ilé ló máa bá yín lọ́jọ́ tòní. Bí ìgbà pé kí gbogbo ẹ̀ ti tò, kí gbogbo ẹ̀ ti gúnrégé ló máa rí láàrin èèyàn àti family yín. Àyíká yín bá rí dájú pé ó wà ní mọ́tótó, ẹ sì rí dájú pé àyíká yín wà mọ́ quiet dáadáa lọ́jọ́ tòní, káwọn positivity lè wọlé dáadáa síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ láti ilé ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tí tòní o. Bẹ́ẹ̀ sì ni ó dára kẹ́ lọ opportunity ń pé ilé gangan làǹfààní wà dáadáa lọ́jọ́ tòní láti fi rí dájú pé ẹ kọ́ lọ àwọn tó ṣe é pé bóyá lè ràn yín lọ́wọ́, àwọn tó ṣe é pé ẹjọ́ ń ṣe business papọ̀, ó ṣe é ṣe kí lè bíire, ó ṣe é ṣe kí lè bí dùnnú, kó bí ayọ̀ fún yín, kó sì fi bọ́kàn balẹ̀ fún yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ẹ̀yin tẹ́ ti ń ta nǹkan tó jọmọ́ building materials àbáwọn nǹkan tó jọmọ́ nǹkan lé, kitchen utensils gbogbo ẹ̀ pátápátá ó ṣe é ṣe kí ẹ rí ire gbámú. Látara bẹ́ẹ̀ light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kìí ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ahọ́n yín àtàwọn olólùfẹ́ yín á gúnrégé dáadáa látara ọpọlọ pípé yín, látara bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ sí. Ẹ wá kíyèsára lọ́jọ́ tòní, ẹ wà careful ṣáájú kẹ́ tó sọ̀rọ̀, ẹ ronú jinlẹ̀ dáadáa torí ẹ mọ̀ pẹ́yìn lóhùn tó bá jábọ́ kò ṣeé kó mọ́. Ẹ kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ lọ́jọ́ tí tòní. Àwọn secret yín ó ṣeéṣe kó yọ bọ́rọ̀ lọ́jọ́ tí tòní tẹ́ bá kíyèsára. Ẹ jìnnà sí ọtí mímu pátápátá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kóòdù ẹnu yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣẹnu mú yẹn èyí tí wọ́n bá bí yín léèrè lọ́jọ́ tòní ẹ má sọ jáde. Ẹ control ẹnu yín lọ́jọ́ tòní torí ẹnu máa gbé yín, ọ̀rọ̀ máa gbé yín bí ìgbà pé sọmí. Àwọn èèyàn náà máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín dáadáa lọ́jọ́ tí tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ torí ọpọlọ yín á jí pépé. Advice tí èèyàn bá béèrè lọ́wọ́ yín lọ́jọ́ tòní ẹ máa fún wọn ní perfect answer tó sì jẹ́ pé lè máa mú kí ni wọ́n dùn, amúkára wọn yá gágá. Èèyàn tó bá mọ̀ wá sọ́dọ̀ yín lọ́jọ́ tòní, àmọ̀ràn tó tó àtàmọ̀ràn tó yẹ ẹ gbìyànjú láti fún. Ẹ má ríra yín lérí pé kí ni mo fẹ́ sọ gan torí Ọlọ́run ti fún yín ní ọpọlọ yín lọ́jọ́ tòní láti fi ràn àwọn èèyàn lọ́wọ́. Ẹni tẹ́ bá lè fi ràn yín lọ́wọ́ ẹ fi ràn lọ́wọ́ lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú. Tẹ́ bá sì lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ máa rí iṣẹ́ ṣe dáadáa, ẹ sì máa rán àǹfààní jẹ látàrí pé interaction máa wáyé dáadáa láàrin yín àtàwọn customer yín àtàwọn tẹ́jọ́ ń bára ṣe gan àtàyìn àtọ̀gá. Ọ̀rọ̀ ẹnu yín máa carry weight dáadáa lọ́jọ́ tòní tàbí káwọn èèyàn gba tiyín á máa fọ̀n fún ọkàn àwọn ènìyàn lọ́jọ́ tòní dáadáa. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ fún yín, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín dáadáa lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní.
bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ní gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.